Hooray! Every 1st of August speaks about a beautiful woman in and out. She speaks with grace, walk with mercy, and love without limits. Obìnrin rere lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀, ìyá dáadáa sí àwọn ọmọ rẹ̀, ẹ̀gbọ́n rere sí àwọn àbúrò rẹ̀, pàápàá jùlọ ènìyàn onínúure sí àwọn alábàágbé rẹ̀. Táwa ni ẹni náà tí ó ní gbogbo àbùdá pàtàkì yìí? It is no other person than Mrs. Sherifat Adesola Alaka Bello, ọmọ bíbí wọn ní Imasaye, tí tún ṣe olórí láàfin Àyìndé nílùú Ìlọrin. Mo ní bẹ́ẹ̀ èèyàn ẹni bá dára ó yẹ ká wí o. Bẹ́ẹ̀ni ẹni bá sunwọ̀n ó yẹ ká rò ó fún un. Èyí ló mú Kàyàtì Fálànà tó pè mí sórí aago. Ó lọ́jọ́ ìgbé òní lọ́jọ́ ìbí ẹ̀gbọ́n mi dáadáa. Onínú funfun bíi sọ́mọ lókè. Àpọ́nbẹ́pọ̀ rẹ̀, èyí fúnjowó, èyí mẹ́nugun. Sherifat Adesola ìwọ lobìnrin rọ̀gbọ̀dọ̀ tí gbogbo ọkùnrin kò lọ́nà tó bu ẹkún. Wọ́n pé bẹ́lẹ̀ yìí ò jáyà ẹni, a sì jálè ẹni. Ìwọ bá ń dá wọn lóhùn wípé aya Àyìndé ẹ̀lẹ́ gádínà níwọ yóò máa ṣe títí ọjọ́ ayé rẹ̀. Alaka Bello òkú ọdún òkú ìyèdùn, ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ rẹ̀ lágbára Ọlọ́run ọba. Àbúrò rẹ̀ ló ní kí n máa wí fún ọ pé àlékún owó, àlékún ọrọ̀, àlékún ìbàlẹ̀ ọkàn nínú ọdún tuntun. Ó ní bó ti wù kó pẹ́ láyé tán, ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí i. Rúkàyàt oníyànkú mú ẹ lójú, Rọ́díà onírìnà sọnù, màmá ràn yànnà Àyìndé. Wọ́n ní ẹni ẹlẹ́ni onígbàṣe rẹ̀ ṣe lórí àwọn ọmọ rẹ̀. Ọlọ́jọ́ ìbí òní o. Dákun máa gbọ́ dídùn ẹnu mi. Òní lọ́jọ́ ìbí rẹ kò ní dọjọ́ ẹkún mọ́ ọ lọ́wọ́ láṣẹ Elédùmarè ọba. Iṣẹ́ rẹ ò ní díṣẹ́, orógbó ajé ògbó, àtọ̀ ajé òtán, ọ̀rọ̀ gbogbo tó pa ọ́ lẹ́rù nípa ọ lẹ́kún ní gbogbo ọjọ́ ayé rẹ. Ilé aya Àyìndé ọmọge aláṣọṣẹ́ ni mò ń ké sí. Dákun máa dé lóní gòjògòjògòjògòjò. Mo lò ní wàkísà kẹ́yìn aṣọ, òní báwọn jẹ́gungun kẹ́yìn ẹran láṣẹ Elédùmarè ọba. Ìgbàlẹ̀ rẹ ò ní dín, àwọlé rẹ ò ní fọ́ porogodo nínú ọdún tuntun. Ó yá eré gbogbo wá dilé, mo lérè gbogbo dínú pálọ̀ bàbá tó gbé bí ọlọ́mọ gẹ́gẹ́ bí a ti fi rán mi. Àlàkẹ́ jẹ́ ṣe wéréwéré o, jẹ́ àtàrà ṣàṣàkà dénú ìyẹ̀wò àwọn bàbá rẹ̀. Wọ́n pè é bí ológun ẹrú o, wọ́n pè é bí ọlọ́gbọ̀n ìwọ̀fà, wọ́n pè é bí ológun kẹ̀kẹ́. Ìyẹn bí wọ́n ti foríkì wọn nínú ilé bàbá rẹ̀. Sherifat Adesola Alaka Bello mébí wọn lọmọ Onímasaye ọmọ ajá gidi àgbo. Ọmọ iṣẹ́ mo rọ̀wọ̀n rọ̀rà mi. Ǹbá rọ̀rà mi ǹbá gbọ́ tẹ̀gburu tẹ̀gburu. Ǹbá rọ̀rà mi ǹbá gbọ́ tẹ̀gburu tẹ̀gburu tápápá. Ọmọ ọjà lóko àdàbà ńlá. Wọ́n wá ń pé àrígi ó máa ṣe, àjàgbó ó máa ṣe o. Ilé ọmọ ìwàlẹ̀ ìlọ́la o. Ìwọ lọmọ erin tí ń tẹrí òkò bá. Ọmọ aládé ṣoṣo ẹ̀gà ló foríkì bàbá rẹ̀. Ọmọ Ọ̀yọ́ lógún wà, igi lásán lásán lára oko ń bọ̀. Ìwọ lọmọ arígbá owó ṣàna ìyàwó nínú ilé bàbá rẹ̀ ni. Ìwọ ti ṣọdún òní náà o. Ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí. Ilé aya wọn nílọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. Ìlú tó tóbi tó yẹ wọn ò léegun rárá. Ẹṣin lakọ̀, ẹṣin légúngún ilé ọkọ tó fẹ́ ọ láya. Akéwùgbẹ̀rú ni wọ́n, àwọn lọmọ aṣàdúrà gbọrẹ, àwọn lọmọ ají fi wàhálà àtọrẹ, àwọn lọmọ ají fi kálámù dáwọn lẹ́kọ̀ọ́ àmì ṣe kọ́ńdú mẹ̀bí nínú ilé ọkọ tó fẹ́ ọ láya gangan ni. Àwọn lọmọ òpó ọlọ́dẹ̀rẹ̀ o, ọmọ òpó kọrọbítí òpó kọrọbítí àjàgùn àjàṣẹ́, òpó kájà kárọ̀ yọ̀nà káwá mẹ́ni tó lọ́ba, òpó múlẹ́rọ̀ mọ́jà lẹ́kàn, òpó róṣọ òpó gbàjà nínú ilé ọkọ rẹ̀ ni. Ọmọ òpó gbọ̀ràn wọn ni akọjú rẹ̀ síná, iná gbọ̀ràn wọn pé ó kọjú rẹ̀ sómi, omi ò gbọ̀ràn wọn pé ó fi pọtí tó le, ọtí tó le gbọ̀ràn wọn pé ó fi fọmọ líle mu, ọmọ líle ò gbọ̀ràn wọn pé akọjú rẹ̀ sógun. Ogun náà làfọ̀njá lọ tí ó padà wálé nínú ilé ọkọ tó fẹ́ ọ láya. Àlàkẹ́ òkú ọdún o. Gbogbo ìlú Ìlọrin ló ń kí ọ wípé àṣeyí ṣe mí sí lágbára dání wáyé. Wọ́n wá ní kí n máa kọrin fún ọ wípé happy birthday to you. Wọ́n ní Àlàkẹ́ ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí.